ìkànnì adáraníwà rèé ẹ wo ìròyìn ní yàjóyàjó rèé láti ìkànnì adáraníwà TV eléyìí tí ìyálóde ọmọwámiwá àríkẹ́ ọmọ àjọbọ òmìnira olóúnjẹ ìyálùpá tó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ olóòtú àgbà fún àkọ́kọ́ ìròyìn rẹ̀ o eléyìí tó jáde tó bá ṣe wípé ẹ lè ṣe bẹ́ẹ̀ fi ṣìkú òfin gbé Sowore nítorí ẹ̀ṣẹ̀ kan náà kí lẹ̀ ń dúró dè tẹ́ ẹ̀ fi ṣìkú òfin tẹ́ ẹ̀ fi gbé Wike. Edwin Clark náà ló sọ̀rọ̀ kí nìdí tó fi sọ̀rọ̀. Edwin Clark lẹ́ni tí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn àgbààgbà ní ẹ̀yà ìjọ ìyún olóyè Edwin Clark náà ló ti sọ fún rìpẹ́tọ̀ àgbà iléeṣẹ́ ọlọ́pàá wípé ẹ tètè ẹ lọ fi ṣìkú òfin ẹ lọ fi gbé Wike ìyún Nyesom Wike níwọ̀nba àgbà tẹ́ ẹ lè fi ṣìkú òfin tẹ́ ẹ lè fi gbé Ọmọyẹlé Sowore látàrí ẹ̀ṣẹ̀ kan náà kí lẹ̀ṣẹ̀ tí bàbá sọ wípé Nyesom Wike ṣẹ̀ ṣe é rántí ọ̀rọ̀ tí Nyesom Wike tó sọ tó ní wípé òun ó finá sí àwọn ìpínlẹ̀ gbogbo tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí àwọn gómìnà wọn bá dá sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú PDP tàbí tí wọ́n bá rò pé àwọn lè gba ẹgbẹ́ òṣèlú PDP máwọn lọ. Edwin Clark ní ìdìtẹ̀mọ́jọba rèé ìsọ̀rọ̀ ìgbésí ìsúnkún sí báyìí nígbètè gangan ìyìn tí Sowore ṣe kò tẹ́lẹ̀ yìí tẹ́ ẹ fi gbé ńjọ́ kìíní àná tẹ́ ẹ sọ wípé ó ń dìtẹ̀mọ́jọba kí lẹ wá ń wò tẹ́ ẹ tí ì fi ṣìkún òfin gbé ẹni tó jẹ́ mínísítà fún olúùlú ilẹ̀ wa Nyesom Wike dẹ́ni tí ó ti bàkan jẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers ṣe gbàgbé àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ á wọnú ìròyìn kejì lọ. Irọ́ ni wọ́n ń pa mọ́ wa o àwa ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni a sì ní bá jọba àpapọ̀ a ní bá wọn dá nǹkan kan pọ̀ bí tí wù kó mọ̀. Ta ló ń sọ̀rọ̀ ta ni wọ́n ń bá wí? Sowore àti SAHARA reporters àwọn ni ń sọ̀rọ̀ ní ọba ní la ẹ sọ fún ìjọba àpapọ̀ bá wọn daṣẹ́ pọ̀ o. ṣe é rántí lẹ́tà kan iná ló ṣe bẹ́ẹ̀ tí ó ń jà rànyìnrànyìn káàkiri ojú òpó ayélujára níbi tí ìpínlẹ̀ Zamfara níbi tí wọ́n ti kọ lẹ́tà kan sí bàbá ẹni tó jẹ́ gómìnà ńbẹ̀ yọ́n ṣe kọ wọ́n ní your excellency sir wọ́n ní the executive governor ti Gusau government house Zamfara ní jẹ́ bẹ́ẹ̀ ní abá ní bàbá látàrí ọ̀rọ̀ ètò ààbò eléyìí torí bó ṣe rí yìí táwọn báńdíìtì tí wọ́n ṣe gbá tí wọ́n ṣàwò wọ́n ní látàrí ìgbésẹ̀ tẹ́ni ká gbé kánkán àwọn nǹkan yìí náà láti ṣe bẹ́ẹ̀ láti kalẹ̀ wọ́n ní àwọn owó yìí lá fún àwọn wọ̀nyí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Zamfara lówó fáwọn báńdíìtì lówó ẹ máa gbọ́ ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti kọ kó tó di pé Sowore àti SAHARA reporters kí wọ́n tó wá ṣe bẹ́ẹ̀ kí wọ́n tó yarí pé àwọn ò sí ń bẹ̀ o. Kí nìdí tí wọ́n ti sọ pé àwọn ò sí ńbẹ̀? Àkọ́kọ́ rẹ̀ ẹ máa gbọ́ ọ wọ́n ní àwọn ò fún àwọn ṣàǹkóṣàǹkó nínú àwọn báńdíìtì ní àwọn owó àkọ́kọ́ wọ́n ní Kashala Dogo Gide wọ́n ní wọ́n fún ní 200 million naira ìpínlẹ̀ Zamfara ló sọ bẹ́ẹ̀ o. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní Kashala Bello Tọ́jì wọ́n ní wọ́n fún náà ní 200 million naira mílíọ̀nù lọ́nà igba náírà. Àdó Alẹ́rọ̀ wọ́n láwọn ó fún náà ní 200 million naira yún àwọn báńdíìtì ṣàǹkóṣàǹkó ìyẹn ni pé ìjọba àpapọ̀ mọ àwọn báńdíìtì àti pé ìjọba ìpínlẹ̀ Zamfara mọ àwọn báńdíìtì àmọ́ wọn ò mú wọn ṣẹ̀rí báwọn. ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní Kashala Alilu Sububu wọ́n láwọn ó fún ní 150 million naira. Bákan náà wọ́n ní wọ́n fún Gwaska Dankarami pé wọ́n fún ní 150 million naira yún mílíọ̀nù lọ́nà àádọ́jọ náírà kọ́nù wọ́n ní àwọn iléeṣẹ́ ìròyìn eléyìí tí wọ́n máa bá wọn gbé ìròyìn ọ̀hún ní pápápá ibi tí ọ̀rọ̀ ti kan SAHARA reporters ní o ní wọ́n bá mú SAHARA reporters lẹ́ni àkọ́kọ́ ìgbàmù ìyún ìjà nàmbà 6 wọ́n bá ní pé wọ́n fún ní 100 million naira mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà wọ́n ní àwọn ò fún Jackson Ude wọ́n láwọn ò fún ní 158 million naira wọ́n láwọn ò fún ní Bashiru Adejia wọ́n ní àwọn ò fún ní 100 million naira wọ́n nípa wọn fún Shuaibu Mungadi àwọn ò fún ní 50 million naira wọ́n láwọn ò fún Tijani Lamaran àwọn ò fún ní 50 million naira àwọn wà fún Dambiliki Kwamanda àwọn ò fún ní 20 million naira nígbà wọn wá pa gbogbo owó ọ̀hún pọ̀ tán ní wọn bá ní gbogbo owó táwọn ò ná o látàrí kí ètò ààbò kó lè dúró ní ìpínlẹ̀ Zamfara wọ́n láwọn ò ná 1,378 million naira. Ní wọ́n bá ní pé ní pápá o kí gómìnà ìpínlẹ̀ Zamfara kó buwọ́lù ìkàsàgbàmù ní
àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri pé Sowore ṣẹ́ kò tán ṣẹ́ ti rí Sowore tí èsè oníròyìn wọn ní ń ṣe ní jẹ owó ìjọba bó ṣe òun náà ń jẹ nínú àwọn owó tíjọba ń pín ní Sowore bá jáde Sowore ní rárá o yí pé òun ò bájọba ìpínlẹ̀ Zamfara àtijọba àpapọ̀ ṣe ó lóun sọ ò bákan náà ni SAHARA reporters ní jáde jẹ́ kọ̀wé gbọ̀nàgbọ̀nà tí wọ́n ní pé ìjọba ìpínlẹ̀ Zamfara àtijọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà páwọn ọ̀bá wọn daṣẹ́ kankan pọ̀ wọ́n ní gédéǹgbé àwọn gédéǹgbé làwọn dá dúró bẹ́ẹ̀ bá wá fẹ́ ṣe bẹ́ẹ̀ bá fẹ́ kà ẹ lọ wojú òpó ìwé ìròyìn SAHARA reporters rí ní gàdàgbà ń bẹ̀ ẹni tó buwọ́lu ìwé tí ẹ kọ sí gómìnà ìpínlẹ̀ Zamfara òun náà ni wọ́n pè ní Abubakar Nwakada lẹ́yìn tí ó jẹ́ akọ̀wé ẹni tí ó jẹ́ akọ̀wé fún ìpínlẹ̀ Zamfara bí irọ́ wá ní ìwé yìí eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ tí ó ń jáde ní o bóòótọ́ ni o àmọ́ níṣe ni SAHARA reporters sọ pé fake ìtumọ̀ fake tiwọn òun ni wípé àwọn ò bá wọn daṣẹ́ pọ̀ bíi tí wò kó mọ́ ẹ wo ìròyìn ní yàjóyàjó kò ní í jù báyìí lọ níkànnì Adáraníwà TV bẹ́ẹ̀ bá wá ṣe bẹ́ẹ̀ bá wá fẹ́ bá a daṣẹ́ pọ̀ ẹ pè ìkànnì Adáraníwà sí 08131158414 tàbí kẹ́ ẹ pè 08034865342 ẹ wo ìkànnì yìí ó gba skiyaski yàgbẹ́ yaski entertaining version and tantalizing dókítà Ọlámídé lórúkọ mi ó dàbọ̀.